Ẹ̀yin ti wà nígboro ayé kí ló ń ṣẹlẹ̀ kí ló ń popping ládùúgbò tiyín ńbẹ̀ ẹ wá tún wo yàjóyàjó kan tó jẹ́ wípé òun náà làjá àbalẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ nígboro ayé tí wọ́n ń fà ní fàǹfà mọ́ra wọn lọ́wọ́ ní káàkiri ìgboro ayé o bí kò ṣẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ nígboro láàrin King Dr. Saheed Òṣùpá àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ọba Abdulrasheed Ládọjà ni ó yá o ẹ jẹ́ kí n gbé ẹ̀yin rìnrìn àjò yẹn lóní ráńpẹ́. Àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ àti alátìlẹ́yìn gómìnà Ṣèyí Mákindé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lu King Dr. Saheed Òṣùpá ní orí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ tí wọ́n ní wípé ó sọ àti orin tí wọ́n ló kọ níbi ayẹyẹ kan tí wọ́n ní Saheed Òṣùpá ti lọ rèé kọrin ni. Àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bá Saheed Òṣùpá wọ̀yá àjà ní orí ẹ̀rọ ayélujára kì í máa ń ṣe kékeré o, níbi tí wọ́n ti ń ṣe lálàyé wípé ṣé ẹ mọ̀ wípé Saheed Òṣùpá ń tanná wá wàhálà rèé látàrí ọ̀rọ̀ tí wọ́n ní ó ń jà ràn-ìràn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní wípé ìṣẹ̀lẹ̀ yìí Saheed Òṣùpá ọba orin wọn ló ń tanná wá wàhálà, ṣùgbọ́n ẹ máa wò ó ṣé ọ̀rọ̀ yìí bó ṣe bẹ̀rẹ̀ yìí ṣó máa níparí tí ó lárinrin ṣá, torí wọ́n ní àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn Ṣèyí Mákindé tí wọn ò bá lọ rèé farabalẹ̀ ó máa le díẹ̀ fún wọn láti lè kojú ìjà sí Òṣùpá kí wọ́n sì jẹ lọ. Wọ́n bá ń sọ nípa kéèyàn gbajúmọ̀ ju gbajúmọ̀ lọ. Ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni wípé láàárín ìṣẹ́jú 5 King Dr. Saheed Òṣùpá lè bá ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn sọ̀rọ̀ tí ó bá wọnú stúdíò wípé òun fẹ́ ṣorin jáde. Bákan náà wọ́n ní wípé ṣé ẹ mọ̀ wípé ní àárín ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ yìí ẹ ò lè fi ẹni tó ti bẹ̀rẹ̀ sí ní gbayì tó ti gbajúmọ̀ láàárín bíi 30 ọdún 30 years sẹ́yìn kí ẹ máa fi wí yóò ṣe gbajúmọ̀ láàárín ọdún 8 péré o. Ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ni wípé ṣé ẹ mọ̀ wípé ó máa ń dùn láti bà nǹkan jẹ́ ó máa ń rọrùn ṣùgbọ́n láti tún nǹkan tò kì í ṣe ní tó máa ń fi bẹ́ẹ̀ lójútùú dáadáa o. Ẹlẹ́ẹ̀karùn bẹ̀ ni wípé kò sí kankan tí King Dr. Saheed Òṣùpá tí ó fẹ́ lùzì omi àti wọ́n bá tẹ́pẹ́ pé ọ̀rọ̀ ń kalẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fà á mọ́ra wọn lọ́wọ́ kò sí ní tó máa lùzì bí kì í ṣe wípé yóò tún jèrè nítorí wọ́n ní èrè lóbìnrin ń jẹ lábọ̀ ọjà bí àwọn ará bí bá ṣe ń pètè lọ rè kọrin fún wọn ni yóò tún máa gbówó lọ. Fún díẹ̀ èyí ni Ọládayọ̀ Hasan Baro wá ṣe gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn Ṣèyí Mákindé wípé kí wọ́n lọ rè fi ọwọ́ wọnú kí wọ́n sì fi làákàyè tó ọ̀rọ̀ ọ̀hún. Ó yẹ já wọnú comment section lọ bí ọ̀rọ̀ yẹn ṣe wà níwájú wa ń bí. Ẹnìkan ní Ọlásùnkànmí Mr Creativity ó ní bàbá ọgbọ́n has already sing the song, he sang multi-party lọmọ yẹn Saheed Òṣùpá àgbàwo ni APC lénìí PDP lọ́la accord tó bá di lọ́túnla. Ẹ jẹ́ kó máa gbé ìyẹ̀wò bẹ́ẹ̀ yẹn o torí iṣẹ́ orin kì í ṣiṣẹ́ olóṣèlú. I come in peace. Ẹnìkan ní wípé Àjàó Ọlámilékan lórúkọ òun pé iṣẹ́ ẹ̀ ló ń ṣe kò sí sí ní tó kan ẹnikẹ́ni nípa iṣẹ́ tí King Dr. Saheed Òṣùpá ń ṣiṣẹ́ mọ̀ pé olórin kì í ṣe olóṣèlú so kí gbogbo ènìyàn kí ọlọ́rẹ̀ kí ọwọ́ ọmọ wọn kí wọ́n kì í baṣọ. Wọ́n ní lára ẹni tí ó wà láyé abẹ́ni tó ti dolóògbé Ṣèyí Mákindé sì ni ẹni tó jẹ́ gómìnà tí ó ṣe dáadáa jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá ní kí wọ́n lọ rẹ̀ wọnú ìwé ìtàn, ṣùgbọ́n tí àwọn ènìyàn kan láwọn máa bu ẹnu àtẹ́lù ẹ̀fì wọ́n lẹ̀ kí wọ́n máa bu ẹnu àtẹ́lù nìṣó àwọn ò ní padà lẹ́yìn Ṣèyí Mákindé. Bákan náà nínú comment section yẹn bí ó ṣe jẹ́ wípé àwọn ènìyàn sọ títí wọn nínú comment section náà la ní ká máa kà fún yín o. Àwọn nǹkan tún rèé wọ́n ní yẹ̀yẹ́ wàhálà ẹ̀yìn ara àbípọ̀ Àyànládé Yínká ló sọ eléyìí. Bákan náà ẹnìkan ní òun fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n fi ara balẹ̀ kí wọ́n gbọ́ nǹkan kan yé. Ó ní olórin ní Saheed Òṣùpá bẹ́ẹ̀ ló lẹ́tọ̀ọ́ láti kọ gbogbo orin tó bá wù fún ẹgbẹ́ àbí ipò kankan tí wọ́n bá pè é wípé kó wá kọrin bẹ́ẹ̀. Ó ní kì í bá dọ̀là kó lọ rí kọrin fún ẹgbẹ́ òṣèlú APGA àbí accord iṣẹ́ ajé rẹ̀ ló ń ṣe o ẹ fi ilẹ̀ kó máa tẹ̀síwájú. Ṣùgbọ́n ní ọ̀rọ̀ tí King Dr. Saheed Òṣùpá sọ níbi ayẹyẹ ọ̀hún ni wípé talẹ́ni náà tó ju ọba Abdulrasheed Ládọjà lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní kò sí ẹnikẹ́ni tó túmọ̀ sí wípé ẹni tó bá jẹ́ ọmọ ọkọ Ìbàdàn tí kì í ṣọmọ àlè ó ti mọ̀ wípé ẹni tí Ládọjà jáde fún tí ó ṣe alátìlẹyìn fún òun náà ní gbogbo àwọn ó dìbò fún tí í ṣe ọ̀gbẹ́ni Sharafadeen Ali. Bákan náà ẹnìkan ní iṣẹ́ rí ọ̀rọ̀ yìí ó ti ń fẹ́ máa di kọ́nù kọ́họ̀bọ̀ nítorí wípé Ládọjà kò gbọdọ̀ ríra rẹ̀ rí wípé òun ní agbára bóun ní ipò ju gómìnà Ṣèyí Mákindé lọ nígbà tí wọ́n bá ń sọ pa òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní tí wọ́n lọ rẹ̀ wo ìtàn dáadáa ẹ rí wípé ní ọdún 2003 tí Adédìbú tí ó jáde tí ó ṣe alátìlẹyìn fún ọba Rasheed Ládọjà ẹ rí wípé tí ẹ bá wò dáadáa ọ̀rọ̀ yẹn fẹ́ ní kọ́nu kọ́họ̀ nínú ẹlẹ́dọ̀ ló fi ń sọ pé kí ọba Rasheed Ládọjà kí wọ́n fira wọn kúrò nínú tó bá ní í ṣe pẹ̀lú olóṣèlú àbí tó lè ta àbùkù ba oyè tí wọ́n jẹ.
Joseph Ọdẹ́bíyì ní gẹ́gẹ́ bí olórin kò sí nǹkan tí èèyàn ò lè kọ́ lórin, ṣùgbọ́n nígbà tí olórin bá ti bẹ̀rẹ̀ sí ní wípé òun fẹ́ máa tẹ̀lé ẹgbẹ́ òṣèlú kan, ó ti bẹ̀rẹ̀ sí ní sọra rẹ̀ di oníyẹ̀yẹ́ nìyẹn. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ tí àwọn ènìyàn sọ, ṣùgbọ́n wọ́n ní ká kúrò lórí ẹ̀ bọ́n ṣe sọ ń gbòòrò ayé, wọ́n ní ẹ kúrò lórí ẹ̀. Àwọn kì í ṣọmọ àlè Ìbàdàn, ọmọ ọkọ̀ Ìbàdàn làwọn, àwọn sì mọ ẹni tí àwọn dìbò àwọn fún. Kì í ṣe Saheed Òṣùpá, òun náà ni ó máa sọ ẹni tí àwọn dìbò fún. Bẹ́ẹ̀ Lókèwò Emmanuel ní lẹ́yìn tí Òṣùpá gba SUV, òun ni ó tún wá ń bu ẹnu àtẹ́ lu Ṣèyí Mákindé stylishly. Wọ́n ní pé eléyìí pé ìwà àbáramóore jẹ ni, kì í ṣe ohun tó bá ojú mu. Torí náà lọ ní ká sáré mú wá fún yín bó ṣe ń lọ nígboro ayé.